tó ìgbà yánga ti fọ́ o àṣírí ibi tí oyún ìyàwó bàbá Ìjẹ̀ṣà tó ṣẹ̀ṣẹ̀ bímọ lẹ́nu lọ́lọ́ yìí ibi tó ti wọ́ wá àṣírí ẹ̀ ti tú síta lọ́wọ́lọ́wọ́ báyìí torí ayélujára sì ti ń gbóná gidigidi. Sunday Igboho ó ti sọ̀kò ọ̀rọ̀ sí báàmí Wasiu Ayinde ìyẹn K1 the ultimate ọ̀kan lára àwọn àgbà olórin fújì wa tó sì jẹ́ wípé ó ti wá diṣu atayanyan lórí ayélujára lọ́wọ́lọ́wọ́ báyìí o. Wòlíì kan náà tún ti bọ́ síta o ó ti bọ́ sórí ayélujára báyìí láti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa ọ̀kan lára àwọn òṣèré wa ìyẹn tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Bíọ́lá Fowóṣeré. Ó sì ti sọ gbogbo àwọn ohun tó máa ṣe pátápátá lẹ́yìn ohun tí ó sọ fún yìí. Iléeṣẹ́ ìjọba tó ń mójútó ìdìbò Nàìjíríà ìyẹn iléeṣẹ́ INEC ó ti fagilé odidi ẹgbẹ́ 5 kan báyìí o tí ó sọ wípé wọn ò lè kópa nínú ìdíje àti ìdìbò ti ọdún 2027 eléyìí tó ń bọ̀ yìí. Ẹ wá rọra bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ̀ fìdílé nǹkan láti jẹ̀gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ bí wọ́n ti máa mú wá fún yín bó ti ń gbóná fẹlifẹli àti bó ṣe ń lọ nígboro ayé. Àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Ṣàdédé la rí tí iléeṣẹ́ ìjọba INEC tó gbé sórí ayélujára ìyẹn láti fagilé òdìdí ẹgbẹ́ òṣèlú 5 kan eléyìí tí ó já sí wípé ẹgbẹ́ àkọọ̀dù ẹgbẹ́ AA ẹgbẹ́ APP ẹgbẹ́ ZLP àti ẹgbẹ́ ADC. Àwọn ẹgbẹ́ 5 yìí òun ní iléeṣẹ́ INEC fagilé wípé wọn ò lè kópa nínú àwọn ìdíje àti ìdìbò eléyìí tó ń bọ̀ ní ọdún 2027 yìí nípa àwọn ìdí kan tàbí òmíràn. Àwọn ìdí tí wọ́n fi fagilé òun náà ni wípé wọ́n ti ní ó wà nínú òfin ilé wa wípé bí èèyàn bá kópa bí àwọn ẹgbẹ́ kan bá kópa nínú ìdíje àti ìdìbò tí wọn ò bá ti ní 25% ìdìbò yìí wípé wọn ò lè kópa nínú eléyìí tó ń bọ̀. Nígbà tí wọ́n wá lọ tí wọ́n wá bọ̀ tí wọ́n wá sọ́tún sósì òun náà ni wọ́n rí wípé àwọn ẹgbẹ́ 5 tá a dárúkọ síwájú yìí wípé wọn ò tiẹ̀ wọ 25% ìyẹn nínú ìdìbò eléyìí tí wọ́n ṣe ní ọdún 2023 léyìí tó já sí wípé èyí ló já wọn láti lọ dìbò fún ọdún 2027 eléyìí tí ó ń bọ̀ yìí. Wọ́n ní àwọn ẹgbẹ́ yìí kò tiẹ̀ lórúkọ rárá pé wọn ò sí lára àwọn ẹgbẹ́ tí ó gbajúmọ̀ tó gbajúgbajà tí àwọn ènìyàn mọ̀ dáadáa ṣùgbọ́n nítorí àwọn kọ̀ọ̀kan tí àwọn èèyàn jàǹkànjàǹkàn àwọn olóṣèlú kan tó lọ sínú àwọn ẹgbẹ́ náà bíi gómìnà ti ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn gómìnà Adeleke bíi ti bàbá wa tí ó tó ń díje ní ìlú Ìbàdàn níbí tó lọ sínú ẹgbẹ́ ọ̀kan nínú àwọn ẹgbẹ́ náà ìyẹn bàbá wa Oríyọmí Hamzati tó lọ sínú ọ̀kan lára àwọn ẹgbẹ́ náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Irú àwọn èèyàn jàǹkànjàǹkàn báyìí tó lọ sínú àwọn ẹgbẹ́ yìí òun náà ló jẹ́ kí àwọn ènìyàn máa gbórúkọ wọn ní àwọn ẹgbẹ́ yìí wọn ò pegedé láti díje láti kópa nínú ìdíje eléyìí tí ó ń bọ̀ ní ọdún 2027 yìí. Bẹ́ẹ̀ làwọn èèyàn ṣe bọ́ sórí ayélujára torí ayélujára sì ti gbaná jẹ báyìí lọ́wọ́lọ́wọ́ pé kí ló dé tí wọ́n fi jẹ́ kí àwọn ènìyàn wọ̀nyí kí wọ́n bọ́ síbẹ̀ náà kí wọ́n tó kéde wípé àwọn ẹgbẹ́ yìí wọn ò láǹfààní láti kópa nínú ìdíje ìdìbò ti ọdún 2027. Àwọn ẹlòmíràn sọ wípé màgòmágó ó ti wà níbẹ̀ lélẹ̀ tó já sí wípé ó ti wá di iṣu atayanyan báyìí lórí ayélujára tó sì ti di bóòlọ́ ìyá mi. Bẹ́ẹ̀ làwọn míì náà tún sọ wípé òfin òun náà ni ó yẹ ká tẹ̀lé wípé òfin Nàìjíríà nípa ti ìdìbò òun náà ni a ó tẹ̀lé o ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe mọ̀ pé bẹ́lòmíì bá fi ojú kan wò àwọn míì tún fojú ọ̀tọ̀ wò kí lẹ́yìn náà rí sí lábala àríwísí ṣé màgòmágó ló wà níbẹ̀ ni àbí bó ti yẹ kí wọ́n ṣe òun náà ni wọ́n ṣe yìí. Ẹ ra bá wa lọ sí abala àríwísí kí ẹ bá wa fi síbẹ̀ eléyìí tí àwọn olóyìnbó máa ń pè ní comment section wòlíì kan òun ló bọ́ síta lórí ayélujára o láti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ jàǹkànjàǹkàn ìyẹn nípa ọ̀kan lára àwọn àgbà òṣèré wa àti ìràwọ̀ òṣèré eléyìí tí orúkọ rẹ̀ jẹ́ Bíọ́lá Fowóṣeré. Bíọ́lá Fowóṣeré jẹ́ ọ̀kan jàǹkàn lára àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ wa tá a sì mọ̀ wípé bí kì í ti Fowóṣeré ọ̀hún náà ni kì í fiṣẹ́ náà ṣeré nítorí wípé ẹni takuntakun òun ló jẹ́ láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá.
Yorùbá. Tó bí wòlíì yìí ti bọ́ síta nìyí ó ní lójú ran òun ní pé níṣe ni òun gbọ́ orúkọ Bíọ́lá Fowóṣeré, òun ò tiẹ̀ kulẹ̀ dámọ̀, ló ń bá tẹ̀ sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun bó ti gbé àwòrán ọmọbìnrin yìí jáde ní ìgbà náà lòun mọ̀ pé ọmọbìnrin tí òun máa ń wo eré rẹ̀ tí òun sì máa ń gbádùn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ yìí òun ló ń jẹ́ orúkọ yìí. Ó sì bẹ̀rẹ̀ sí ní jẹ́ àwọn iṣẹ́ kan fún un. Ó jíṣẹ́ fún un wípé Ọlọ́run ní kó bá òun pàdé lódidi ọjọ́ méje láti gbàdúrà wípé kí àwọn ọ̀tá kí wọ́n má jábọ́ níbi gíga, pé kí wọ́n sì jẹ́ kí ó rógo rẹ̀ lò, kí wọ́n sì má dá ẹ̀mí rẹ̀ légbodò. Ó ní odidi ọjọ́ méje gbáko òun ni Ọlọ́run fi sọ wípé kó bá òun pàdé. Èyí ni iṣẹ́ eléyìí tí wòlíì yìí èyí tó pera rẹ̀ ní ògo àgbáyé tó sọ wípé tó jíṣẹ́ fún Bíọ́lá Fowóṣeré wípé Ọlọ́run ní kóun ó sọ fún un. Tó bọ́rọ̀ yìí ti bẹ́ sórí ayélujára, òun ni àwọn olólùfẹ́ rẹ̀ náà ni wọ́n ti wọlé àdúrà fún, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún ní kíkankíkan. Tó kò wá tán síbẹ̀ o, bó ti wá sọ ọ̀rọ̀ yìí tán, ó ní bó bá ti parí ààwẹ̀ àtàdúrà ọlọ́jọ́ méje yìí wípé kó pa nǹkan abẹ̀mí kó sì fi ṣe ìtọrẹ, kó àwọn ènìyàn lọ́pọ̀lọpọ̀ kí wọ́n bá jẹ àwọn nǹkan abẹ̀mí tó jẹ́ wípé ẹ̀jẹ̀ rẹ̀ ó wọnú ilẹ̀ lọ́tọ̀. Ohun tá a rí gbọ́ lórí ayélujára òun náà nìyí tí wòlíì yìí tó fi jíṣẹ́ fún Bíọ́lá Fowóṣeré wípé kó ṣe o. Tó bẹ́ẹ̀ la ṣe rí táwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n sì wọlé àdúrà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún Bíọ́lá Fowóṣeré pé ibi kan báyìí kò ní bá òṣèré ilẹ̀ wa tí ó rẹwà dáadáa yìí. Òun náà la rí gbọ́ lórí ayélujára tá a ní ká mú wá sétí ìgbọ̀yìn. Tó ó ti di woro sí woro láàrin Sunday Igboho àti bá mi Wasiu Ayinde, ìyẹn K1 the ultimate, ọmọkùnrin kan tí gbogbo àwọn ènìyàn mọ̀ dáadáa bí ẹni mowó, tí orúkọ rẹ̀ ń jẹ́ Májàsọ́lá Sunday Adéyẹmọ, ṣùgbọ́n gbogbo àwọn ọ̀pọ̀ ènìyàn ló máa ń pè ní Sunday Igboho nítorí pé ó jẹ́ ọmọ bíbí ìlú Ìgbòho. Ọmọkùnrin yìí ó jẹ́ ajá fún ọmọ ilẹ̀ Yorùbá, bó ti máa ń jà fún àwọn ọmọ Yorùbá káàkiri òun náà nìyí. Òun náà ni ó jẹ́ kí ó di gbajúgbajà lónìí tí gbogbo àwọn ènìyàn sì mọ̀ dáadáa bí ẹni mowó. Tó bẹ́ẹ̀ la ṣe rí tó sọ òkú ọ̀rọ̀ sí bá mi Wasiu Ayinde wípé bó bá tiẹ̀ wá tọ́ sí gbogbo èèyàn láti máa pe àwọn kan ní alágbe, pé kò tiẹ̀ tọ́ sí irú bá mi K1 the ultimate, pé bó ló ṣe lè máa pe àwọn ènìyàn jàǹkànjàǹkàn, àwọn ẹni Ọlọ́run wípé wọ́n lọ ganu sí ibi ìnáwó. Ọ̀rọ̀ bọ́ lẹ́nu ọmọkùnrin yìí, níṣe ni ó ṣàbẹ̀rẹ̀ sí ní sọ ògúlùtù ọ̀rọ̀ sí bá mi K1 the ultimate. Ó ní bó bá tiẹ̀ wá jẹ́ wípé àwọn èèyàn fẹ́ pèèyàn lálágbe pé àwọn tó jẹ́ olórin fújì ọ̀hún, ìyẹn K1 the ultimate, òun ló yẹ káwọn pè ní ọ̀gá àwọn alágbe. Èmi kọ́ ni mo sọ o, látẹnu Sunday Igboho òun ni eléyìí ti jábọ́, kì í ṣe lẹ́nu tèmi o. Tó bẹ́ẹ̀ la ṣe rí òun náà ni bó ṣe bẹ̀rẹ̀ sí ní sọ ògúlùtù ọ̀rọ̀ sí bá mi K1 the ultimate ní láì fòyà ohunkóhun. Tó ohun tẹ́yìn náà bá rí sí ẹ bá wa fi sábàlá àríwísí, nítorí wípé orí ayélujára ó ti gbaná jẹ báyìí látàrí ọ̀rọ̀ tí Sunday Igboho sọ sí K1 the ultimate yìí o. Kódà orí ayélujára ó ti di iṣu atayanyan báyìí tó sì ti di kólórí dorí ẹ̀ mú. Tó àṣírí ti wá padà tú síta o nípa ọmọ tí bàbá Ìjẹ̀ṣà ṣẹ̀ṣẹ̀ bí. Tó jẹ́ mọ̀ wípé nígbà tí bàbá Ìjẹ̀ṣà gbé sórí ìkànnì rẹ̀ wípé Ọlọ́run yọ̀ǹda ọmọ tuntun fún òun àti ìyàwó rẹ̀, bẹ́ẹ̀ la ṣe rí tí àwọn ènìyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀ wípé ìgbà wo ló jáde lẹ́wọ̀n náà tí ó fi wá di wípé ìyàwó rẹ̀ ti wá sáré bímọ, pé ẹ̀wọ̀n tó jáde yìí kò tí ì ju oṣù 6 péré lọ tó fi wá di wípé ìyàwó rẹ̀ bímọ. Tó ẹ̀hún náà ni àrígbọ́ ló bá tan ìmọ́lẹ̀ sí àwọn ọ̀rọ̀ yìí lẹ́yọ kọ̀ọ̀kan. Tó tẹ́ ẹ̀ bá gbàgbé ní ọdún 2025 tó ìfọ́nrán kan jáde sí orí ayélujára wípé bàbá Ìjẹ̀ṣà wọ́n ti fílẹ̀ ní ọgbà ẹ̀wọ̀n, ó sì lọ ṣe àbẹ̀wò sí
bá mi kábíyèsí ti Ọọ̀ni Ilé Ifẹ̀ wípé ó lọ ṣàbẹ̀wò síbẹ̀. Ṣùgbọ́n nígbà náà ìròyìn òfegè làwọn èèyàn pè wípé irọ́ ni, ó sì wà lẹ́wọ̀n kò tí ì jáde. Ṣùgbọ́n nígbà náà èmi wá láyọ̀ láti sọ fún yín wípé látìgbà náà ló ti kúrò lẹ́wọ̀n. Ṣùgbọ́n bó ti kúrò lẹ́wọ̀n ọ̀hún, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ìyàwó rẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí ó kúkú ní owó lọ́wọ́ dáadáa, torí pé ó jẹ́ ọ̀kan lára àwọn gbajúgbajà àwọn amúnidára, ìyẹn àwọn télọ̀ tó máa ń ránṣọ. Ó máa ń rán aṣọ fún àwọn èèyàn jàǹkànjàǹkàn, ó sì ní owó lọ́wọ́ dáadáa. Tó lẹ́yìn ìgbà tó kúrò lẹ́wọ̀n yìí làwọn méjèèjì lọ fún vacation ìyẹn nílùú òyìnbó, tí wọ́n kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà, tí wọ́n sì lò oṣù 4 gbáko ìyẹn ní òkè òkun yìí bí wọ́n ti lọ síbẹ̀. Tó á jẹ́ wípé àárín ìgbà tí wọ́n lọ síbẹ̀, ìgbà tí wọ́n padà dé ni wọ́n tó kéde fún àwọn tí wọ́n tó gbé ìròyìn náà jáde wípé ó kúrò lẹ́wọ̀n ìyẹn lẹ́yìn oṣù 4. Tó ìgbà tí wọ́n wá lọ sí ìlú òyìnbó yìí, ìgbà náà ni ọ̀rọ̀ oyún ti wọ̀. Kì í ṣe wípé nígbà tí wọ́n ṣẹ̀ gbé jáde wípé ó kúrò lẹ́wọ̀n yìí, kì í ṣe ìgbà náà ló ṣẹ̀ṣẹ̀ kúrò lẹ́wọ̀n. Ó ti kúrò lẹ́wọ̀n ní oṣù 4 ṣáájú ìgbà tí wọ́n kéde wípé ó kúrò lẹ́wọ̀n ìtọ́. Òun náà ni àníkáwá yànnàná fún yín kó má jẹ́ pé ó di rúdurùdu lójú àwọn olólùfẹ́ tiwa. Òun náà la ní ká mú wá sí etí ìgbọ́ yín. Kì í ṣe wípé bóyá ó gbé ọmọ àlè kan wá láti ta o, àbí bóyá ó gbé oyún kan wá, àbí oṣù ọmọ náà pé, kì í ṣe bẹ́ẹ̀ rárá. Òun náà la ní káwá yànnàná fún yín. Bàbá Ìjẹ̀ṣà náà ló lọ́mọ, ṣùgbọ́n àsìkò ìgbà tẹ́yìn náà bá sì tẹ́ ẹ bá ṣírò àwọn ọjọ́ náà, ẹ ó rí wípé ó ti pé oṣù 11 báyìí tí bàbá Ìjẹ̀ṣà ti kúrò ní ọgbà ẹ̀wọ̀n. Ṣùgbọ́n wọ́n kọ́kọ́ lọ fún ìsinmi ní òkè òkun, òun ni kò jẹ́ ká gbọ́ ohunkóhun nípa wọn. Ṣùgbọ́n ṣe mọ̀ wípé bá a bá ń gbọ́ àwọn ìròyìn òfegè náà ń gbà míì, ó nídìí tí wọ́n fi gbé àwọn ìròyìn òfegè náà jáde tí àwọn èèyàn máa rò pé ìròyìn òfegè ni. Tó tá a bá wá ń sọ wípé ká máa wádìí rẹ̀, a ó rí òótọ́ tẹ́ẹ́rẹ́ nínú àwọn ìròyìn tá à ń pè ní òfegè yìí. A jẹ́ wípé òótọ́ lóòótọ́ òun náà ni àwọn èèyàn rí tí ìròyìn náà sì gbé, tó jẹ́ pé kì í ṣe ìròyìn òfegè nígbà náà wípé bàbá Ìjẹ̀ṣà ti kúrò ní ẹ̀wọ̀n ìyẹn ní ọdún 2025. Òun náà la rí gbọ́ ta ní ká mú wá sí etí ìgbọ̀yín. Ohun tẹ́yìn náà bá rí sí, ẹ bá wa fi sí abala àríwísí ìyẹn comment section. Tí ẹ bá sì ti tẹ̀lé ìkànnì yìí, ẹ jọ̀ọ́ ẹ bá wa gbọ́wọ́lé bọ́tìnì àti tẹ̀lé ìkànnì yìí, kẹ́ bá wa tẹ̀lé láti lè máa jẹ ìgbádùn àwọn ìròyìn bó ti ń lọ nígboro ayé àti bó ti ń gbóná fẹlifẹli. Àwa ò ní jẹ́ kí tí yín ó di sí. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìfarabalẹ̀ yín, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní